bẹ́ẹ̀ ni tí wọ́n ń parọ́ fún tí ò bá mọ̀ ẹni tó ń parọ́ fèèyàn òun gangan mọ̀ ṣùgbọ́n àti sọ pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún ẹ lọ́jọ́ sí yẹn ó jẹ́ mọ̀ pé irọ́ ni mò ń pa torí pé ẹni yẹn ti mọ̀ ọ̀rẹ́dì pé irọ́ ló ń pa ó dẹ̀ ti bá a sọ gbogbo èyí tẹ́ ń já watawata lábẹ́ comment section tẹ́ ń wíwìkúwì àgàgà ìwọ ọ̀gbẹ́ni yẹn mi ò gbowó lọ́wọ́ ẹ rí o ṣùgbọ́n lórí òdodo la dúró lé gbogbo owó òṣèlú bẹ́ẹ̀ ṣe ń ná lọ́tún lósì ẹ máa ná ibi tí agbára tiwa wà òun náà ni àwa náà ń lò yìí a ò lè jẹ́ kí ìyà kó jẹ wá pa kí ló jẹ́ kí n jáde lẹ́nu kí n wá sọ̀rọ̀ òun ni lórí fọ́nrán kan tí mo rí tí ọ̀gbẹ́ni kan tó sọ̀rọ̀ sí wa nípínlẹ̀ Ògùn pé ṣáà mọ nǹkan tá à ń ṣe ṣá báwo ni wọ́n ṣe máa lọ gbé ẹnìkan wá tán ni kó wá ṣe gómìnà lé wa lórí láì ṣe ọmọ ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n mi ò ní fẹ́ fẹnu mi sọ̀rọ̀ yẹn màá fẹ́ jẹ́ kí gbogbo wa jọ wo fọ́nrán yẹn ẹ bá mi fi etí àlàáfíà kẹ́ bá mi fi gbọ́ fọ́nrán yẹn kẹ́ ẹ sì fojú ayọ̀ kẹ́ ẹ fi wò ó fọ́nrán náà lélẹ́yìí ẹ bá a pín fọ́nrán yìí ẹ jẹ́ kó lọ káàkiri ẹ kú kalẹ̀. Hello everyone ṣẹlẹ àwọn ọmọ Ògùn state láti máa béèrè question because ṣẹlẹ vote ẹ̀ẹ̀kan tí mo ní right sí i mo ní láti béèrè question kí dẹ̀ mọ̀ pé right person ni mo fẹ́ tẹ̀ fún kò ṣe wrong person. ẹ jọ ṣé àwọn APC ṣé wọ́n fẹ́ fi Ògùn state compensate Yayi ni because kò abẹ́ ọmọ Ògùn state lóòótọ́ because kò really yé mi. Yayi ṣe House of Assembly 8 years ní Lagos state ó ṣe House of Representatives 8 years ní Àlùmọ́ṣọ́ constituency ó ṣe Senate ní Lagos state ó ti wá padà wá sí Ògùn state wá ṣe senator lẹ́ẹ̀kan tó dìgbọ́n wá falẹ̀ as governor logun state ṣé fẹ́ fi Ògùn state compensate Yayi as governor because ó ti deal fún government candidate ní Lagos state kò wá tí ì kan èrò pọ̀ ńlẹ̀ ẹ ṣe pé kó lọ ṣe ní Ògùn state because Lagos state ló ti build gbogbo political career àpapátá kò ẹ fi ti Ògùn state yẹn compensate ẹ ní ẹni ṣe yẹn níjà wa ní Ògùn state àbẹ́sẹ̀ ètò sí ẹ weak gan ẹ wà patriotic enough sí Ògùn state ẹ wà vibrant wọ́n ti bàbá ti gbé wá síwájú yín tó bá ti fún àwọn advice díẹ̀ wọ́n ti tàn yín díẹ̀ wọ́n ti fún àwọn advantage kékeré kan pẹ̀lú àwọn kankan tó fi tàn yín ẹ̀ máa sáyà accept ni ẹ kì í béèrè question ẹ kì í fagídí ẹ kì í fa aya ẹ kì í dúró lórí right yín lọ́wọ́n kan báyìí ò lè ṣẹlẹ̀ nìbàdàn ìbàdàn á pàtàn fún ẹ máa wá di ẹ wá sọ̀tún wọn lè bú sí ẹ létí ibi pé wọ́n tó fún ẹ tó wà lọ máa sá lọ but Ògùn state tó bá ti tàn wá àwọn ìjà wa ìwà vibrant enough ẹ máa sáyà agree ni ṣé fẹ́ fi Ògùn state compensate Yayi ni gbogbo ìṣká kárí àwọn pátá Lagos state tó ti ṣe báyìí pé gọ́fúnà ló fi wá ń ṣe ń bí nísìn ẹ kà máa béèrè question òsì mo ní right sí question yẹn ní right sí one vote and one vote ẹ̀ẹ̀kan tí mo ní right sí yẹn o gbọ́dọ̀ béèrè question kí n mọ̀ bí a kì í tẹ̀ fẹ́ ni yìí ni àbí ẹni báyìí ni kì í tẹ̀ fún. àná ìyá tí nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun state ṣe rí nísìn ọmọ olóṣèlú ọmọ leader kan ọmọ political leader kan ọmọ senator ọmọ governor ọmọ kìnìkan kò lè gbé ẹ wọlé àwọn aráàlú jẹ́ àwọn aráàlú ti là ẹni tó mọ̀ ló fẹ́ dìbò fún àwọn aráàlú àwọn electorate la máa gbéyàn wọlé bàtàjẹ́ electorate àwọn la máa gbé wọlé àwọn la máa dìbò yàn ẹ́ sípò òun ṣe àwọn senator tó mọ̀ yẹn minority ni wọ́n ò ní fẹ̀sọ̀ kan nínú ìlú mọ́ ojú àwọn aráàlú ti là so ẹ sọ the right thing fún wa ṣe fẹ́ fi Ògùn state compensate Yayi ni àwọn political leaders wà ní Ògùn state yìí tó jẹ́ pé wọ́n deserve government candidate yẹn ju Yayi lọ lógùn state pé from chairman nígbà government láti build career àwọn tó build the senate lógùn state yìí wọ́n táwọn èèyàn ṣe deserve tó jẹ́ pé Yayi ló tó dé lọ́sàn-án gan ọ̀sọ́kan òru kan ló deserve ẹ̀ tó ṣe House of Assembly ní Lagos state ó ṣe ẹ̀pẹ́ bùnbẹ́ ó ṣe senate bẹ́ẹ̀ so thank you God bless you all peace out. ṣé ẹ ti rí i pé ọ̀rọ̀ díẹ̀ báyìí ó má tó fọlọ́gbọ́n tó ní làákàyè o gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn pátápátá gbogbo wa la ní làákàyè kódà àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ yẹn wọ́n ní làákàyè ṣùgbọ́n nǹkan tí wọ́n fẹ́ jẹ ló fẹ́ bà ohun tí wọ́n fẹ́ jẹ òun ló fẹ́ bàjẹ́ nígbà míì dẹ̀ nìyí béèyàn bá ń hùwà kan ó lè má mọ̀ pé ìwà tóun hù yẹn kò dáa o ó lè má mọ̀ pé àtúbọ̀tán ọ̀rọ̀ yẹn kò ní í dáa ṣùgbọ́n tá bá wá sọ fẹ́ nìyẹn ó ṣeé ṣe látara ọ̀rọ̀ tá à ń sọ yẹn kẹ́niyẹn kó yí padà ẹ máa bá a kọrin sí wọn létí pé kó yí padà ọ̀bọ tó mú wá fún wa nípínlẹ̀ Ògùn yìí ẹ máa jẹ́ kó yé wọn pé a ò lè gba ọ̀bọ dání o a ò kì í ṣe múgùn ariwo tá à ń pa yìí ọ̀rọ̀ tá à ń sọ yìí ọrùn ọwọ́ la ti mú o
àmú ní ìgùnpá o ọrùn ọwọ́ dẹ̀ ní ìfáàtì lọ́rùn ọwọ́ ìgùnpá òun ló máa ń yọ bọ́rọ́ ọ̀rọ̀ tó ti jẹ jáde ni tí ẹran kankan ò lè bò lára àṣírí tó ti tú síta ni tí ò lè bò láéláé ẹ má mú ọ̀bọ lé wa lọ́wọ́ rárá o ìyà tó jẹ wá nípínlẹ̀ Ògùn yìí ó tó gẹ́ẹ́ gbogbo lálàsí àwọn nǹkan rere tí alálàsí ẹ̀ nípínlẹ̀ Ògùn yìí ó tó gẹ́ẹ́ ẹ jẹ́ ká kú òní pé ìkan ló wà lókè dandan òun ló kọ́ wà sálẹ̀ yìí ṣé bá wà ń pariwo àwọn kan wọn ò fiyè sọ̀rọ̀ tá à ń sọ ẹnìkan ló tún wá sọ̀rọ̀ yìí ẹ bá wa yí ọ̀rọ̀ ẹ̀ dànù àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ayé pátápátá ti mọ̀ pé ẹni tí wọ́n lọ gbé wá kì í ṣe indigene of Ogun State ẹ bá pín fọ́rọ̀ yìí ẹ jẹ́ kó lọ káàkiri kò ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún wa ìbò 2027 governorship election yẹn ibi tá a fẹ́ kó wó sí ibẹ̀ gangan náà ló máa wó sí ó kódóró ọ̀rọ̀ ní mídíà èrè o.